sínú síta nílé wa ẹnìkan kan má lóhun wọkọ̀ lọ sílẹ̀ ìlú ẹlòmíràn lọ ṣe rálì ọjọ́ Èkó àti Ìbàdàn ní the center of attraction nílẹ̀ wa but this time around the center of attraction will be your own village ibi tí ẹ bá ń gbé ìbẹ̀rẹ̀ tí máa ṣe rálì ìfẹ́ bá ń gbé ìbẹ̀rẹ̀ máa ṣe rálì ìbàjẹ́ bẹ̀ náà díẹ̀ o bá má jẹ́ bẹ̀ náà díẹ̀ o òun gbé ìgbẹ́ náà ló ti máa ṣe rálì tiẹ̀ ẹ̀sẹ̀ òun fẹ́ bẹ ìbòrí tó bá di lọ́la lágbára náà tomorrow the 12th day of June 2025 a máa bẹ̀rẹ̀ rálì wa and June 12 yẹn ó tún ní significance kan tá a fi choose yẹ significance náà ni pé ìjọ Freedom Day nílẹ̀ Yorùbá nìyẹn ìjọ tí gbogbo wa tá a jáde tá a dìbò dáadáa fún tá a rántí báyìí wípé wọ́n gba ìbò yẹn sọnù lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé wọ́n pa ìbò yẹn sọnù lọ́wọ́ ẹ̀ nìkan wọ́n wá gba ẹ̀mí ẹ̀ mọ́ra ó yàtọ̀ ní láìpẹ́ àwa Yorùbá bàbá wa ló wẹ̀ ní lẹ́yìn ṣùgbọ́n wọ́n rí ìdí ẹ̀ kankan bọ̀ ti eléyìí ti 1992 June 1993 June 2 yẹn nǹkan tí àwọn Yorùbá máa ròyìn fáwọn ọmọ wa láéláé ni and therefore it is a good thing that we are starting our rally kì í ṣe pé ọ̀la nìkan ni rally yẹn o kì í ṣe ọ̀la nìkan o we are just starting tomorrow gbogbo wa ká lọ fi ọkàn sí wípé a máa ṣe rally yẹn lọ díẹ̀díẹ̀ ó lè tójọ́ márùn-ún ó lè tọ́sẹ̀ kankan tí ò bá tí kórajọ tó lọ́la ẹ jẹ́ kó kórajọ sí bẹ́tà lọ́túnla ní Tuesday níjọ́ Saturday tó bá tún wá di Sunday ẹ jẹ́ kó túbọ̀ wá pọ̀ sí ẹ jẹ́ ká máa pọ̀ sí lójoojúmọ́ kí gbogbo ayé bá lè rí àwọn ọmọ ní technology náà mọ bọ́n ṣe máa ṣe wọ́n ti ṣètò wípé gbogbo ayé ló máa rí wa nílùú àti ìletò wa káàkiri ilẹ̀ Yorùbá ìlú kankan ẹ má ṣe pé ẹ jáde o torí rẹ́kọ̀dù ńlá lélẹ́yìí o tó bá di lọ́la ńgbà tán bá ń sọ pé ìlú ti ní ẹ jáde ńbẹ̀ tó ẹ nílé lẹ́nu sọ̀rọ̀ Ọlọ́run ní ṣe ní lẹ́ni tí ò ní lẹ́nu sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo wa jáde everybody get out. And let us show that we want our country. Very, very important. Tábàdé máa jáde ẹ̀rántí nǹkan tá a máa ń sọ nígbà gbogbo sí ara wa wípé àwọn ò kìí ṣe oníjàgídíjàgan o, àwọn ò kìí ṣe oní violence o, àwọn ò kìí ṣe ní pààyàn-pààyàn o, àwọn ò kìí ṣe gúnyàn lọ́bẹ o. Àwa kò ń ṣe pé àwọn tó ń pa ọlọ́pàá tó ń pa sójà ní títì òkùnkùn àwa òṣèlú yẹn ti wá o àwa fẹ́ fi hàn pé à ń fẹ́ nǹkan tá à ń fẹ́ a lè fẹ́ fi hàn aráyé pé pẹ̀lú ìfẹ́ la fi fẹ́ kò sí pé a bá yàn kankan jà we are not protesting against anything or anybody we are just showing to the world that we want our own country that's all mo bẹ̀rẹ̀ kí gbogbo ayé jáde ẹnìkan kan máa mú nǹkan ìjà dání pé màá mú ọbẹ̀ sápò màá mú àdá dání màá wá ìdà kan màá mú dání màá wá kùkù màá wá igi tí màá fi lùyàn màá fi gbogbo wa aṣọ funfun ní kẹjẹ ká wọ̀ aṣọ funfun ní kẹjẹ kí gbogbo wa wọ̀ kò sẹ́ni tí ò láṣọ funfun kan wá ń tàpọ̀ ọ̀dà nílé ẹ jẹ́ ká wọ aṣọ funfun lọ́la ká dẹ̀ máa wọ aṣọ funfun every day until this rally ends then orin ayọ̀ ni ká dẹ̀ máa kọ placard tẹ́ máa ń lò mọ́ mọ́ ṣùgbọ́n ó ti máa rẹ́lì ní ọ̀pọ̀lọpọ̀ ìlú àti ìletò báyìí ẹgbẹ́ jáde lọ́la Yorùbá nation no hold back Yorùbá nation now separation from Nigeria now gbogbo wọn yẹn ẹ kó jáde ẹ jẹ́ kí gbogbo ayé rí but ọtún repeat
ẹ má jẹ́ ká ṣòwò àbí ẹni tó ń bá yàn kankan jà o. Àwọn ọlọ́pàá lè wá ṣe ara wa náà làwọn ọlọ́pàá wọ́n lè wá bá ṣe gbàgbàdé pé àwọn farabalẹ̀ ẹ̀ bá wọn fi sùúrù sọ pé àbá nìkan kan jà we are not rallying, we are not demonstrating, we are not protesting against the government, we are not protesting against the president, we are not protesting against our governor. We just want our own country and we want the world to see us that we want it. Àwọn bí méjì mẹ́ta tó ń ṣe lídà wa nìkan ò lè máa sọ gbogbo wa fẹ́ fẹnu ara wa sọ. Òótọ́ bàbá lè máa sọ kí Sunday Igboho máa sọ náà kí alàgbà wa Sunday Igboho kó máa sọ kí deputy bàbá Akínọlá kó máa sọ kí Ìmọ̀lá kó máa sọ ṣùgbọ́n a ò fẹ́ kó jẹ́ inú wọn nìkan lẹ ti máa gbọ́ a fẹ́ ká gbọ́ lẹ́nu every Yorùbá person pé à ń wá country tiwa a sì ń wá kì í ṣe tìjàtìjà kì í ṣe ti pé a fẹ́ dàdúró rárá ẹ má jẹ́ kẹ́nìkan kan fara ya kankan ẹ má jẹ́ kó necessary pé ọlọ́pàá wa máa caution ẹnìkan kan ní pé wọ́n arrest ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe àwa ní dáadáa as much as possible ká dúró níwájú ilé wa ká wọṣọ wa funfun ká lè gbé placard kékeré tá a bá kọ tọmọ wa bá kọ ló ṣe ìdú lásán ló mú ní lójú àrò tó fi kọ́ sára pépà funfun ara ẹ̀ náà ní ẹ jẹ́ ká ṣe kó dáa látọ̀la lọ kì í ṣọ̀la nìkan o tá a bá ṣe lọ́la bọ́sì lọ́túnla bọ́sì jọ́ mẹ́rin èyí àṣọ nǹkan tí mo fẹ́ sọ fún yín lálẹ́ nìyẹn iṣẹ́ tí gbogbo ọmọ Yorùbá ní kí n jẹ́ fún yín nìyẹn iṣẹ́ tí Oòduà ní kí n jẹ́ fún yín lédè nìyẹn iṣẹ́ tí Olódùmarè tó dá àwa Yorùbá tó dá wa tó ṣe wá ní èèyàn ọlọ́lá olóye alágbára iṣẹ́ tó ní kí n jẹ́ fún yín ni mo jẹ́ fún yín ó máa dáa fún Yorùbá o tá a bá wá kúrò lórí gbogbo ẹ máa ronú sí bẹ́ẹ̀ ṣe ń káàkiri yẹn ẹ máa ronú sí kí láti ẹ̀ ṣe máa ṣe kọ́ńtì wa tá a yàtọ̀ sí Nàìjíríà kò ń ṣe irú kọ́ńtì tó yẹ kán bá rú Yorùbá rárá o Nàìjíríà kò ń ṣe irú ibi tó yẹ kán bá wa àti rẹ́dì láti lọ àti rẹ́dì láti kẹ́rù wa ká kúrò Nàìjíríà Ọlọ́run á sì lànà fún wa á lànà fún wa Ọlọ́run á lànà fún wa a máa jáde pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìjọ àtayọ̀ ó dàbí ọmọ kan tó ṣe announcement lórí mídíà ẹ̀ ní ìjẹta àbí ìjẹrin ní oṣù tó jẹ́ márùn-ún báyìí ó kàn ń sọ̀rọ̀ mìíràn lọ ló dédé sọ pé ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa peacefully la máa jáde kúrò Nàìjíríà ìjọ tayọ̀ la máa fi jáde ẹni tó bá èmi tí mo jẹ́ bàbá yìí tí mo wò wọ́n dàgbò lọ́mọ yìí nǹkan tó ń sọ ò ní nǹkan kan ṣe pẹ̀lú eléyìí tó wá sọ̀rọ̀ ó dàbí pé Ọlọ́run ránṣẹ́ sí wa through ààrẹ ìjọ tayọ̀ la máa kúrò Nàìjíríà o lágbára Olódùmarè ọ̀pọ̀tọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ká ṣe kí gbogbo ayé rí wípé àwọn aráabí ò wáyé wá jà o àwọn aráabí ò wáyé wá lu ọlọ́pàá wọn wálé wájú òkúta sáyé sọ́lọ́pàá o wọn ò rẹ́dì láti ọ̀tọ̀ ọlọ́pàá kankan àbí sójà kankan o àwọn kan fẹ́ ṣò fún aráyé fún gbogbo ayé pátápátá pé àwọn fẹ́ kọ́ńtì tiwọn that is it okay yẹn o it starts tomorrow. It goes on Saturday. It goes on Sunday. It goes on Monday. It goes on. Tó bá dé stage tó bá ní nǹkan tá a ní ìdí láti wá sọ àwa sọ pé wẹ́ bá a ṣe ṣe yìí ó ti dáa ó tó time láti wá sọ nǹkan tó yẹ ká sọ báyìí. Gbọdúpẹ́ o ẹ kú iṣẹ́ o. Ọlọ́run á dúró tì wá o Ọlọ́run á bá wa ṣe o Ọlọ́run tó dá wa tó fún wa ní gbogbo ọgbọ́n àti òye tá a ní nílẹ̀ Yorùbá á fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n sí báyìí o láti lè ṣe léyìí kó dáa gan-an kí gbogbo ayé mọ̀ wípé àwọn wọ̀nyí yàtọ̀ lóòótọ́ God bless you all mo dúpẹ́ ọ̀pọ̀ ju bẹ́ẹ̀ yẹn lọ tomorrow we are all going to the streets láago méje àárọ̀ tá a bá ti jẹ oúnjẹ àárọ̀ tán kí gbogbo wa ká jáde síta in our white clothes ká dẹ̀ ṣe
tó bá tún dọ̀tún la ká tún jáde ká bó ṣe tó bá jágbàlagbà ẹ lè ṣe àárín púpọ̀ kọjá iwájú lẹ́yìn ó lè jẹ́ pé iwájú lẹ́yìn gan lẹ máa jókòó sí tẹ́ máa wọṣọ yín funfun táwọn ọmọdé á máa ṣeré lọ́dọ̀ yín ó lè jẹ́ bẹ́ẹ̀ yẹn ni that's it all. Àwa ò ní kí anybody máa gbé àníjáde lẹ́jọ́ kan àwa ò ṣerú yẹn a máa bá ọlọ́pàá jà àbá ọlọ́pàá jà àbá anybody jà àbá ìjọba jà àbó ìjọba aláàfẹ́ pé ẹmọ kọ́ńtì tiwa a lè fi burúkú ṣe ìpilẹ̀ṣẹ̀ kọ́ńtì wa gbàdàbà láàfẹ́ gba kọ́ńtì wa tá a lọ ń jà tá a yìnbọn tá a yẹ tá a pààyàn téèyàn tá a ń pa lára wa burúkú la fi ń bẹ̀rẹ̀ yẹn Ọlọ́run ní jẹ́ ká fi burúkú bẹ̀rẹ̀ o dáadáa ijó àtayọ̀ ìfẹ́ àti inú dídùn la máa fi bẹ̀rẹ̀ kọ́ńtì wa ẹ ṣé mo kí yín ó dàbọ̀. Well, òun ni bàbá ti bá wa sọ ní èní ní 11/6/2025 bàbá wa Professor Adébánjí Akíntóyè ti pàṣẹ pé kí gbogbo ọmọ Yorùbá ní Yorùbá land kí wọ́n jáde fún rally láti béèrè fún ẹ̀tọ́ wa fún ìjáde pé a fẹ́ kúrò nínú Nàìjíríà under the United Nations Charter, under the African Union Charter, under the right to the self-determination, the inalienable right. Láti iléeṣẹ́ wa Koiki Media, bringing the world closer to your doorstep. Àsìkò tó, the trumpet tí gbogbo à ń retí òun ló dé yìí o.